káàbọ̀ sórí ètò yín ètò wa Ogboju Ode níkànnì Bíkà tẹlifíṣàn ló kọ́ gbọ́ àwọn olóòtú àgbà ìkànnì ló kọ́ gbọ́ àwọn lọ́wọ́ bọ́tìnì àti gbogbo àwọn tá a dìjọ ń kóra wá kiri àdúpẹ́ o àtúrà wa láyọ̀ ẹ̀yin olólùfẹ́ wa lẹ́nu lọ́lọ́ yìí bí ọjọ́ méjì ọjọ́ mẹ́ta sẹ́yìn mò ń bẹ láàfin bàbá wa láwòye gbogbo ayé lórí mi lórí ètò tá a ṣe ń gbà náà níbi tá a ti ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò fún ọ̀kan òjọ̀kan àwọn ìbéèrè àti ìwádìí tẹ̀ fi ràn wá pé ká bá yín bí wọ́n ṣùgbọ́n lọ́jọ́ náà lọ́hùn-ún àwọn nǹkan kan ṣẹlẹ̀ tó sì ṣẹlẹ̀ ni wípé ètò tá a gbé kalẹ̀ káyọ̀dò gbé fẹ̀yìn tiwa ni kẹ́ ẹ máa gbégbé sí ayé ìfọ̀kànbalẹ̀ wọn ló ká wa lára púpọ̀ ló fi jẹ́ pé gbogbo òrèkóòrè la máa sábà yọjú sáwọn lẹ́ẹ̀kan láwùjọ ọdẹ àwa rí i pé èrò pọ̀ láàfin bàbá ńjọ́ náà ó lé ní ẹgbàágbèje èèyàn tí wọ́n ní ẹ dákun afẹ́rí bàbá ká bàbá dá wọn lágara àbákọ́ ẹrù wa kámẹ́rà apá gbogbo ẹ̀ tí ó yá ẹja lọ la fi lọ níbi ọjọ́ méjì mẹ́ta sẹ́yìn ṣùgbọ́n béèrè bíi méjì mẹ́ta kan wà tá a béèrè lọ́wọ́ bàbá tẹ́yìn olólùfẹ́ wa náà ni ẹ fẹ́ gbọ́ dópin ló jẹ́ ká wá lónìí ẹ wá farabalẹ̀ ẹ mẹ́tílé gọ̀gọ̀ làbà kẹ́ ẹ máa bá mi bọ̀ ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ lákọlákọ bí ìlú àgẹ̀rẹ̀ bó tó ti ń bẹ láàfin bàbá mi aláwòye bàbá alálùbáríkà bàbá àdùnnú bàbá yìí bá kí àwọn tí wọ́n wà kárí ayé. Mo kọ́kọ́ kí Ọlọ́run Elédùmarè ọba tó ń dá òun lọ́ba ṣẹ̀dá Ọ̀rúnmìlà ní bàbá àgbọ̀n mèrègún òun ló ń torí ẹni tí ò sí hàn sí ogun láká ayọ́sìmọ́lẹ̀ òun lẹ jẹmọ olúwìnrin koríkodò tó ń rú mìnìmìnì òun ló lómi lẹ́fẹ̀jẹ̀wẹ̀ òun lásán lé fi mọ̀kímọ̀ bùrọ̀ ajágúnra bí ó lànà fá lára ó lànà fá jèrò ó lànà fá wárangún àgọ́ràn fáwọn agbárùn kó lànà ayọ̀kan gbogbo ẹ̀yin bàbá mi ìyá mi àti ẹ̀gbọ́n mi tẹ́ ń wò wá nílé Ọlọ́run ó bá wa dúró tì mo kí gbogbo wa ní àpapọ̀ pé àlàáfíà Ọlọ́run Elédùmarè yóò máa bá wa gbé ọkàn yín ó balẹ̀. àṣẹ o ẹ bá ń dákọ yín lẹ́kùnrẹ́rẹ́. orúkọ mi ní Chief Ibrahim Quadri Olúmọ tí gbogbo aráyé mọ̀ sí alága aláwòye. ẹja sún wájú lórí ètò bàbá o ọ̀rọ̀ kan wà táwọn onígbàgbọ́ ọmọlẹ́yìn Kristi máa ń sọ mo wá fẹ́ kẹ́ ẹja tàn mọ́lẹ̀ sí. ẹ jẹ́ ká gbọ́. wọ́n ní asá ti fúnni ní orúkọ kan tó ga ju gbogbo orúkọ lọ nípasẹ̀ orúkọ Jésù Kristi kí gbogbo eékún kí ó wólẹ̀ àti ohun tó wà lọ́run ohun tó wà nínú ayé àti nǹkan tí ń bẹ nínú ìsàlẹ̀ ẹlẹ̀ mo wá wò pé eléyìí lágbára púpọ̀ mo wá ní kí n bi yín léèrè bàbá ṣé lóòótọ́ ni pé àwọn ẹ̀mí kan wà tí wọ́n ń gbénú ìsàlẹ̀ ẹlẹ̀ yìí tí wọ́n ń lo ìsẹ̀mí ń bẹ tí wọ́n ń lo ìgbà tiwọn náà ń bẹ tí wọ́n ń dára tí wọ́n ń bẹ ẹ ṣe lé ní. àwọn èèyàn kan wà tó yẹ pé Elédùà kọ́lé fún wọn wọ́n wá lọ ṣèwádìí lọ sọ́tún wọ́n ṣèwádìí lọ sósì wọ́n wá jẹ́ kí wọ́n mọ̀ yìí pé orí ilẹ̀ tí wọ́n kọ́ ilé sí o àwọn ẹ̀mí kankan wà ńsàlẹ̀ rẹ̀ tí wọ́n ń gbénú ìsàlẹ̀ léwu tí yóò jẹ́ káwọn tí wọ́n ń gbénú léwu tí yóò jẹ́ kẹ́ni tí wọ́n kọ́ léyìn kí wọ́n lè ṣe rere nínú ayé. mo wá wò pé ọ̀rọ̀ yìí ń lágbàá bọ̀ ẹ̀rí kó ń la tán bọ́ gidi ẹ̀ mo rí pé ẹ̀yin àgbà ọdẹ báyìí bí bàbá wa láwòye mo mọ́ orí balẹ̀ bàbá o ojú ò ní tì í wọ́n láṣìírí bá a ṣe lé àwọn àlìjànú kúrò nínú ilé ibi tí wọ́n ti ń dání láàmú bẹ lọ́wọ́ yín. Ọlọ́run àwọn bàbá wa ní lọ́wọ́. bàbá máa gbọ́ àwọn bàbá yín ní. àwọn wa ní lọ́wọ́ bẹ́ẹ̀ tí wọ́n fòye rẹ̀ yé wa wọ́n fún wa lẹ́kọ̀ọ́ àti ìlànà. ṣé lóòótọ́ làwọn ẹ̀mí kan gbénú ilẹ̀ náà. bó ṣe rí nìyẹn bá mi. náà. bó ṣe rí nìyẹn. bó ṣe rí nípa àwọn ẹ̀mí kan. agbede méjì ayé làwa wà yìí. kan tó ń gbénú ilẹ̀. mo kí gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ ẹ mú wà ní ilé àtìlẹ́ oko àtìlẹ́nuṣẹ́ ayé táwa wà tá à ń lò bá a ṣe ń wúra wa yìí agbede méjì ni ayé àwọn kan ń lo ìṣẹ̀mí ní òkè tó ju àwa lọ. kábíyèsí Olódùmarè. àwa náà ń lo ìṣẹ̀mí ní agbede méjì bí mo ṣe sọ yìí àwọn kan ń bẹ nínú ilẹ̀ tí wọ́n ń lo ìṣẹ̀mí tiwọn náà ọ̀nà kíní kejì kẹta òun ni ìyẹn kálukú tí ló ṣẹ̀mí ìṣẹ̀mí ohun tó jẹ́ kí gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ṣe sọ pé àwọn kan wà tí máa ń tẹ àtẹ̀ránṣẹ́ sí tàbí wọ́n ń pè. wọ́n fàtẹ̀jíṣẹ́ sọwọ́. ilé gbọ́n ìjì afẹ́fẹ́ líle lórí ilẹ̀ ibi tí wọ́n kọ́lé sí wọ́n wá mọ́ ọ̀kan kéjì wọ́n gbòkú awo lọ wọ́n wá sọ fún wọn pé orí ilẹ̀ tí wọ́n kọ́lé sí hùn àwọn àlìjànú burúkú kan bẹ́ẹ̀. ó máa rí bẹ́ẹ̀ òtítọ́ náà sì sọ ṣe mọ̀ pé bí ìlú bá ṣe ń kẹjú sí ilé kíkọ́ ó máa pọ̀ sí ibi tí àwọn fi ṣe ìtẹ̀dó tán fi ṣe bùdó táwọn ń gbé nù lẹ̀ ẹni tó bá wẹjú àbá nílẹ̀ ẹ̀rú máa ń bà ẹni bá wẹjú yóò bá pàdé kò sọ́jà kan tí ó kún tí iṣẹ́ àwọn ẹ̀mí tá à ń tọ́ka sí pé ara wọn ń gbélẹ̀ wọ́n ń gbé òkè wọ́n ń gbénú igi tí ò ní máa wá bá wọn nájà àwọn náà ń jẹun tí à ń jẹ láyé irú ẹni bẹ́ẹ̀ tó bá rí i pé òun bá nípè níjà tó mọ̀ yìí pé orí ibi tó ń kọ́lé sí ibùdó àwọn alágbára tó jù lọ ni
tírú ẹni bẹ́ẹ̀ bá mú kan kéjì tó bá tọ̀ àwọn àgbàlagbà wá nígbàgbọ́ lágbára Ọlọ́run àti sídìí àwọn tí ò fẹ́ kó rí ilé tó kọ́ tó fòógùn ojú rẹ̀ kọ́ gbé tó bá yọjú sí wa ní agbára Ọlọ́run ó kà. Nǹkan méjì ló jẹ́ kí n wí bẹ́ẹ̀ ni pé kì í ṣe inú ilẹ̀ nìkan o, ibi táwọn tá à ń tọ́ka sí láìkì jù láti máa gbé jù, ohun tó jẹ mọ́ ilẹ̀, gbogbo ohun tó jẹ mọ́ igi. Tá a bá lọ wo àwọn igi kan á pé igi abàmì, bóyá wọ́n gé tàbátẹ́gùn dànù, á rí i pé wọ́n ní ihò nínú. Ihò yẹn ìtàrí ó sì dí. Ihò yẹn kì í ṣe pé ihò lásán o, bó ṣe kéré mọ́ lójú ayé òun. Ńgbà tí ó mú pé àṣírí tú, ó máa ń kẹnu. Ẹ jẹ́ n fi wé ẹni tó kọ́ 4 bedroom flat tí wọn ò bá tí ì wo sẹ́yìn pé yóò gbáàyè. Tán bá ti lè wo báyìí gbogbo blọọkù tán bá kó jọ gbórógbóró ló máa rí. Ó túmọ̀ sí pé àwọn kan ń lò sẹ̀mí níbẹ̀. Àtìrígi tí wọ́n gé tán rí odó nínú igi. Ṣé mọ̀ yí pé àwọn ẹ̀mí tí ń lò bóyá nínú ẹrù tán ń kó wọn ò kó tán ni. Ìṣẹ̀mí Alujaanu, ìṣẹ̀mí ìwìn ọ̀rọ̀ tá a papọ̀ báwọn nígbàlódé tá a sọjà àwọn jàmọ́. Ìṣẹ̀mí wọn ń bẹ nínú ilẹ̀. Ẹni ó bá kọ́lé sí orí ìrun wọn dandan yóò mọ arápẹ̀rẹ̀ tí à ń sọ yìí léyìí tí kò ní jẹ́ wọn ó gbádùn ayé. Ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ tó bá tọ̀ àgbà wá lọ tó tọ̀ àgbà wá yóò rí ìṣẹ́gun lórí ẹ̀. Tó yẹ pé àwọn yẹn ni ó fi bẹ́lẹ̀ wọ́n léèwọ̀ wọ́n ní èèwọ̀ wọ́n ní tá a máa fi lé wọn. Ní agbára tọlọ́run àti àwọn tó fi lé wa lọ́wọ́, gbogbo ẹni tó bá ní ìpèníjà arú bẹ́ẹ̀ tí ó bá kàn sí wa á fi dá wọn lójú pé ìrànlọ́wọ́ tọlọ́run yóò tara tiwa lọ sọ́dọ̀ wọn tí wọn ò rí ọ̀nà àbáyọ ní orí rẹ̀. Ohun tó jẹ́ kó rọ̀ àwa lọ́rùn, àwọn tí wọ́n ń lo ìṣẹ̀mí pẹ̀lú wọn tá náà yàn, àwọn tó dá wà nù wọn, àwọn tó kù díẹ̀ káàtó wà nù wọn, ẹ̀ka wọn ó wà nù àwọn táwa ń lò òṣìṣẹ́. Ohun tó bá jẹ mọ́ tí èyí tó bá wà níbẹ̀ yẹn bá nídìí tá a fi sídìí wọn kú, tó nílé ó fi gbádùn òní ilé, tó ní ṣọ́ọ̀bù ó fi gbádùn ṣọ́ọ̀bù, tí ó fi tàtà jèrè, tí ó fi máa bímọ ilé mọ, tí yóò ní sí wàhálà. tọmọ rẹ ò ní gbóná. agbára Ọlọ́run tán bá yọjú sí wa, agbára Ọlọ́run ó kà. Ẹ ṣé púpọ̀ ẹ̀yin olólùfẹ́ wa, ṣé ẹ gbàgbé ibi abétòdé níbi ọjọ́ 2-3 sẹ́yìn, ibi tá a sì bá dé làwọn ìbéèrè tá à ń béèrè lọ́wọ́ bá wa láwòye. Ìbéèrè tí mo wá béèrè ńgbà náà lọ́hùn táwọn ẹnìkan wá ń fi ìdáhùn sọwọ́ sí wa pé Olúwa o, mo sì gbádùn ìbéèrè tẹ́ ẹ béèrè o. Ibẹ̀ la ti ń sọ̀rọ̀ nípa àwọn iwin, àwọn àlìjẹ̀nú, àwọn ẹbọra, àwọn ọ̀rọ̀ igi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo ní wọ́n máa ń fún àwọn baba ńlá baba wa lóògùn tí wọ́n fi máa ń pẹran. Ẹ̀yin náà gbọ́jú bá àwọn oògùn wọ̀nyí àtàwọn ìgbìyànjú wọ̀nyí lọ́wọ́ àwọn baba tó bí yín lọ́mọ. Àbí bẹ́ẹ̀ kọ́ bàbá? Kí ló dé tẹ́yin ò béèrè pé oògùn tá a fi lè ṣe bàálù, táwọn náà ò ṣe bàálù tí ó máa fò? Kí ló dé tẹ́ ẹ béèrè oògùn tá a fi lè ṣe ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí ó máa rìn tọ́jú ẹnu ẹ̀ ó máa kán lálálá? Ẹ béèrè oògùn tá a fi lè ṣe àwọn nǹkan mìíràn àfi ẹran pípa. Kí ló bí? Ó kí ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi tí ẹ̀ ń wò mí lé, mo rò pé ẹ ti gbọ́ jàgín tí bàbá mi Àrẹ̀mọ tí wọ́n rìn wá. Èyí tèmi mọ̀ tó dá wa lójú ni pé ohun tí a ò bá béèrè ni a kì í rí. Tá a bá wo ayé ìgbà tí àwọn bàbá wa ṣẹ̀ kó tó di pé ayé ọ̀làjú dé, ohun tí a gbà tí a fi ṣòwò tí a fi ṣayé láyé ìgbà àwọn yẹn ni pé àwọn bàbá wa nígbàgbọ́ nù ká pẹran jẹ, ká pẹran tà, ká pẹran sọlá. Ṣùgbọ́n àṣírí tó wà láyé ìgbà náà, ohun tán béèrè fún ni wọ́n ń rí. Kò sẹ́ni tí ó wà fẹ́ béèrè fún èyí tá a tọ́ka sí i náà tí kò ní rí ìyẹn tí wọ́n bá béèrè. Bàbá o, ẹni tí èèyàn bá béèrè lèèyàn ò rí. Bẹ́ẹ̀ ni bàbá mi. Béèyàn bá béèrè kò ní rí. Ṣùgbọ́n béèrè a ó fi fún ọ lọ́rọ̀ Ọlọ́run wí, wá kiri ìwọ ó sì rí gbà, kankun a ó sì fún ọ. Gbogbo ojú tó ń wò mí káàkiri àgbáńlá ayé á jẹ́ pé kò sí ẹ̀bi lọ́wọ́ yín, kò sí ẹ̀bi lọ́wọ́ àwọn baba ńlá baba wa, kò sí ẹ̀bi lọ́wọ́ àwọn win, kò sí lọ́wọ́ àwọn ọ̀rúnmọlẹ̀. Ẹ jẹ́ ká jọ gbéra wa débẹ̀, ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá wò kàn níbi Bukky television. Ìwádìí fi yé wa wípé àwọn òyìnbó, àwọn aláwọ̀ funfun tí wọ́n ń ṣe ọkọ̀ ní ńláńlá bọ̀gìnì agbára tọkọ̀ fi ṣiṣẹ́ wọn ò ní fi hàn nìkankan o. Mo mọ̀ nínú ìwádìí wọ́n fi yé wa wípé iléeṣẹ́ kan tí kan ń bẹ lórílẹ̀‐èdè àgbáńlá ayé tí wọ́n bá parí gbogbo ọjà tán wọ́n wá pe ọmọ rẹ̀ jáde láti inú ilé òní ó gòkè lọ ní tí mú ọtí ń korò
àṣírí yẹn kò fi lẹ́nì kankan lọ́wọ́ títí láti ìgbà náà dàsìkò yìí kò sọ́tí tó farajọ tí wọn rárá bí tí wù kó mọ. ẹ̀yin parí iléèwé ẹ ṣe mechanical engineering ní school ọlọ́run wá fún ọ lọ́gbọ́n ó fún ọ lóye láti ṣe àgbékalẹ̀ nǹkan bí ọkọ̀ àṣírí kan ní fi rìn àṣírí kan ní ó fi ṣiṣẹ́ nígbà tó lọ́run ti fún wọn làákàyè láti gbé kalẹ̀ o ìwọ tọ̀ àwọn àgbààgbà àwọn ọ̀jìnmí tí wọ́n ní làákàyè tọ́lọ́run fòye ayé yé lọ àṣírí béèyàn ṣe é ṣe téèyàn fi ráyé gbé àṣírí béèyàn ṣe é ṣe tọkọ̀ fi ṣiṣẹ́ àṣírí kan ní ń bẹ lára bàálù tí ń fi ń fò àbẹ́yìn ẹ̀rí rí ẹgbẹ́ àwọn tó ń ṣe bàálù kí wọ́n sọ àṣírí yẹn fún èèyàn rí àṣírí ń bẹ lọ́dọ̀ àwa náà ìwọ béèrè fún tiẹ̀ a ó fi fún ọ nǹkan tó béèrè ó ṣeé ṣe kó o má rí gbà o àwa ọ̀dọ́ àsìkò yìí ọ̀tọ̀ ni tó yẹ ká béèrè ọ̀tọ̀ ni nǹkan tá à ń béèrè ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ni wọ́n ń béèrè àṣírí bí wọ́n ṣe máa lọ òyìnbó wọ́n lọ wọn lọ́wọ́ ẹ̀yìn tí wọ́n fi máa gba nǹkan lọ́wọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin lásìkò yìí àṣírí ẹ̀rákùnrin bá ń wá kinní kan tí mo fi lè máa fọ ojú ara kẹ́ni ẹlẹ́nì kó wá máa ṣe àrùdálẹ̀ lọ́dọ̀ tiwọn àṣírí ni tí wọ́n béèrè nu. mo kí gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi tẹ́ ń wò wá nílé ohun tá a bá béèrè fún gẹ́gẹ́ bí olóòtú ṣe tọ́ sọ òun la máa rí kò sí ní tá a béèrè lábẹ́ àṣírí tàbí ní kọ̀kọ̀ tó bá ti mú ìlànà lọ síwájú wa téèyàn ò ní rí ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ ká pé nàìjíríà la wà yìí a wà lọ́sùn state a wá rí ọmọ wa kan bóyá ó ti sọ lẹ́nu ó wà nílùú òyìnbó ẹja má pẹ́ wá bíi amẹ́ríkà or London tá a bá ti mọ orúkọ rẹ̀ tá a fẹ́ kó wálé láìpẹ́ nídìí ká ẹsẹ̀ lọ sí London àbí Amẹ́ríkà remote control táwọn bàbá wa máa ń lò àṣírí ni wọn á ní ó máa bọ̀ álé kó ràárẹ̀ tí kan máa ń dájọ́ mú sí ìkọjọ́ òjọ́ tàbí jọ́ kejì bàbá mi olóòtú sẹ́yìn pàṣírí kan ló débẹ̀. remote control wà tẹ́ fi lè pè èèyàn láti nìkan wá. remote control ni pé yá máa bọ̀ yí ọ̀sẹ̀ tó tí ó sì débì ọ̀kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì lápèjúwe bàbá mi ìyá mi tẹ́ ń wò wá ńlé ẹ wo obìnrin tá a náwó fún tó kó wálé wa tó wá rò pé ohun tí ń gbà mo ti gbowó ẹ̀ dé bóyá ó kò lọ́sẹ̀ tàbóṣù tí ò tí ì lóhun tí èbí máa fẹ́ ni ó wá fẹ́ tó sì gbégbé ẹrù ẹ̀ tó kọrí sọ̀hún tó tún bá bòmíì lọ tó bá ti tẹ́ àwọn bàbá wa lọ́rùn ẹsẹ̀ ọwọ́ ẹrù orí ẹ tó fi kẹ́rù lọ náà ni ó tún fi kẹ́rù padà irú ẹni bẹ́ẹ̀ wàá gbó kùjọ́kùjọ́ ságbàlá àwọn bàbá wa ọ̀jọ̀gbọ́n. ẹ má bínú àbá àṣírí kan ń bẹ tí Eledua pamọ́ sọ́dọ̀ ẹ̀yin àgbàlagbà tóbìnrin bá kó ẹrù rẹ̀ tó yan ọkùnrin jẹ tó kó lọ. fún ẹ náà ni ó kó padà wá. àṣírí kan ni ó lọ kó padà wá. fún ẹ ní ó kó wá. kì í ṣe pé ọkọ tàbí àbálẹ̀ rẹ bá ti fún àwọn àgbàlagbà fún rẹ bó ṣe lọ yóò padà wá yóò wá di ògbó kùjọ́kùjọ́ lágbàlá bàbá tí ò fẹ́ tẹ́ oríṣiríṣi irú ẹ pọ̀ bàbá. a já sí pé àṣírí ni ọkọ̀ fi ń rìn. bó ṣe inú àṣírí ni. àṣírí ni bàálù fi ń fò. bẹ́ẹ̀ ni bàbá mi lè yá mi. àṣírí ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí ńláńlá yẹn fi ṣe é ṣe. àṣírí ni kì í sojú lásán bàbá mi. bẹ́ẹ̀ yẹn bá wá béèrè fún àṣírí bẹ́ẹ̀ yóò rí gbà. ọ̀tọ̀ ni tó yẹ kẹ́lò mi ò béèrè ọ̀tọ̀ ni nǹkan tí ń béèrè. bí ó ṣe hàn yàn lé mọ̀. bẹ́ẹ̀ ni nǹkan òòjọ́ ní ọlà òòjọ́ náà ń béèrè jù. ọlà òòjọ́ rí ètò ẹ̀ tọ́ka sí obìnrin tí ó fi nǹkan fọ abẹ́. torí pé ọkùnrin máa rà rùdálẹ̀ ọlà òòjọ́ ni tí oko tí ò ní gbòòrò ṣùgbọ́n tó bá jẹ́ bí ẹnjìníà tó bá bí ìdí bàálù tàbọ́kọ̀ sílẹ̀ tó fẹ́ kó iṣẹ́ tó bá ti tọ̀ àwọn àgbàlagbà lọ àṣírí èèyàn títí ayérayé ni tó bá ṣàkọ́kọ́ tó bá jáde tó gbéra bó ṣe fẹ́ ńgbà títí èèyàn yóò jẹ́ dọjọ́ ọkú ni ṣùgbọ́n èyí tán ń béèrè ọ̀la kíákíá tí ò ní gbòòrò ni bí ọkọ̀ tó bí àgbẹ̀ tó gbin àgbàdo àtẹni tó gbin ẹ̀gẹ́ àtẹni tó gbin ànàmọ́ sẹ́yìn pé àwọn nǹkan eléso wọ̀nyí ó yàtọ̀ síra wọn ànàmọ́ ni a lè dá lẹ́ẹ̀mẹ́ta a lè dá lẹ́ẹ̀mẹ́rin iṣu a lè dá lẹ́ẹ̀mejì ṣùgbọ́n àgbàdo yẹ báyìí bẹ́ẹ̀ àwò báyìí kò tún sí nǹkan mìíràn bẹ́ẹ̀ mọ́ ọ̀la àgbàdo làwọn ń wá. wáyà tó fà lápá ọ̀tún lápá àlàáfíà tó fi kúnra wọn tí bàálù ó fi fò tí ọkọ̀ ó fi ṣiṣẹ́ ẹ dákun bàbá àwọn kinní yìí wọ́n ti fòye rẹ̀ yé wa bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bàbá mi bẹ́ẹ̀ ni mo sọ lẹ́ẹ̀kan pé ohun tá a bá béèrè fún. ẹ bá ń gbóhùn sókè. mo sọ lẹ́ẹ̀kan pé ohun tí a bá béèrè fún lọ́dọ̀ wọn á rí i ìdí pàtàkì ni pé ìmọ̀ tí ń bẹ lórí wọn ó ju tàwọn ẹ̀dá lọ ìlò ayé wọn ó yàtọ̀ fún tàwọn ẹ̀dá lílo ìṣẹ̀mí rẹpẹtẹ ń bẹ lọ́wọ́ wọn ẹni tí ń lo 500 years ń bẹ láyé 1 million years ń bẹ láyé a lè fẹ́ ẹni tó ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ wé ẹni tọ́jọ́ rẹ̀ ti pẹ́ wọ́n ní kò ní burúburú kí bá lé ilé ó máa mọ̀ tán díẹ̀ nínú ilé wọ́n sì lọ́mọdé yìí lásọ kó lákìsà bí àgbà
àwọn ìbéèrè àti ìmọ̀ràn tí àwa ní fún aráalé ni wípé gbogbo ẹni tọ́lọ́run bá fún lẹ́bùn kan yàtọ̀ fún èkejì kó rìn súnmọ́ àwọn àgbà kó béèrè ìtọ́ni kó béèrè àṣírí tó bá fẹ́. Gbogbo ọ̀rọ̀ kọ́ la lè sọ lórí atẹ́gùn pẹ̀tẹ́ náà kó máa láfẹ́ láti yọrí lórí nǹkan kan tọ́lọ́run bùn lẹ́bùn rẹ̀. Ṣé àpá àbáwá táwọn tọ́ka sí ìlànà tán gbé dání níṣẹ́ ọdẹ, ìlànà tán gbé dání ní bó là á ṣe pẹ ẹran, bó là á ṣe jẹ ẹran lóde òní, bó là á ṣe tọ́jú èèyàn tí wọ́n bá dìyàn lápá ìyáká. Mo ti sọ nínú ọ̀rọ̀ mi rí pé tí wọ́n bá dìyàn lápá ìyáká tán gbé dé àwọn àlùjànnú yìí wọ́n sọ wáyé pé nǹkan báyìí náà fi dé, nǹkan báyìí ni wọ́n là á lọ fi tú. Ṣé àpótò ipá àwọn nímọ̀ jù wá lọ nítorí pé àwọn pẹ́ láyé oríṣiríṣi nǹkan yẹn ló ti síwájú àwa ẹ̀dá yìí. Mo rọ gbogbo ẹ̀yin bàbá mi ìyá mi tí ẹ̀ ń wò mí lé tọ́lọ́run bá fún ní ìmọ̀ kan tàbí èkejì tó nílò ìrànlọ́wọ́ ẹ̀tọ́ àwọn bàbá wa ọ̀jọ̀gbọ́n lọ. Ọlọ́run ṣe tó pọ̀ fún wa ní ilẹ̀ adúláwọ̀ pàápàá ilẹ̀ Yorùbá. Tabaki wọn tán ṣe tá ni wọ́n ṣe bàálù wọn sọkọ̀ yìí àwọn mọ rírì tọ́lọ́run ṣe fún wọn níbi tán dá wọn sí ni. Ẹjá wa tá a jẹ́ aláwọ̀ dúdú pàápàá Yorùbá ẹjẹ́ a mọ rírì tọ́lọ́run ṣe fún wa. Lágbára Ọlọ́run ọmọ Yorùbá àní rẹ̀yìn tọ́lọ́run ṣe fún wa. Wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá wa olóòtú àti iléeṣẹ́ bìkíà. Ẹ̀yin ilẹ̀ tún jọ́pọ̀lọpọ̀ ó mọ̀ yìí pé ohun tá a ní tá a sọnù ó yẹ ká wá kan tí ò bá sọ́lá arú yín tí ń jọ́pọ̀lọpọ̀ ó mọ̀ yìí pé àléwéṣẹ́ kì í ṣe pé inú ìlú nìkan lè wọ́rọ̀ jù wọ́n ṣe ẹja àtànká. Lágbára Ọlọ́run iléeṣẹ́ náà ò ní jóná. Gbogbo ẹ̀yin bàbá mi gbogbo àtolóòtú àgbà àtolóòtú pékè àtọlọ́wọ́ bọ́ọ̀sì gbogbo ẹ̀ bá bì kí akọ́wọ́ rìn. Lágbára Ọlọ́run àlàáfíà yìí ò ní di fíafíà. Ẹ ní wọ́wọ́ tí ẹ ní wọ́wọ́ ẹ ní wójú tì gbogbo tọ́lọ̀ ń dá pípé lára yín. Lágbára Ọlọ́run kakọ̀ òní lédè yìí o yóò rí bẹ́ẹ̀ yóò ṣe Ọlọ́run lọ́wọ́ láwọn gbarún mọ́lẹ̀. Bàbá o mo tún wá wòye sí nǹkan kan tí ń yà mí lẹ́nu nílẹ̀ Yorùbá ń bì tí ọba aládé kan bá jẹ wọn á láwọn ọba kan ṣe o ẹ̀sìn táwọn gbé dání làwọn ń ṣe ń tà wọn o. Tó rọrùn bẹ́ẹ̀ kọ́ba aládé ó sì jẹ́ kó lóun ò bá àṣà ṣe òun ò bá ìṣẹ̀ṣe ṣe ẹ̀sìn tóun lòun fẹ́ máa gbé lárugẹ o kò sí ní tó kàn pẹ̀lú ẹ̀sìn kankan o. Ṣùgbọ́n àsì tí wádìí wọn àṣírí wọn ti tú ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn lọ́balọ́ba wọ̀nyí ni wọ́n ń fi tí wọ́n láwọn gbé lọ́wọ́ ni wọ́n fi ń gbowó lọ́dọ̀ àwọn àràbù táwọn fi ń tọ́lá ṣe tí wọ́n fi ń gòkè àgbà. Wọ́n wà máa fi ojú mẹ́rí wo ẹnìkan tó bá wà níbì kan. Wọ́n lè ní ẹlẹ́bọ ni, wọ́n lè ní oníṣẹ̀ṣe ni, wọ́n lè ní olóògùn ni, èèyàn burúkú ni. Kí lẹ fẹ́ sọ ń pa ẹ̀? Mo kí ẹ̀yin bàbá mi àti ẹ̀yin ìyá mi tí ẹ wà nílé. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá mi olóòtú lórí àwọn ìbéèrè tí wọ́n béèrè. Ẹ̀yin bàbá mi ìyá mi tẹ́ ẹ wà nílé ẹ̀yin ni ẹ má jẹ́ àtànra wa jẹ. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ ibi tán parí ẹ̀ sí lórí ọba aládé ilẹ̀ Yorùbá. Ẹni tó bá ní gbogbo ẹ̀sìn ṣe tòun pàápàá ti ìṣẹ̀ṣe ohun tán bí wa mọ́ ẹ jẹ́ abirú ẹni bẹ́ẹ̀ léèrè ṣó mọ tó jójúṣe ọba síwájú kó tó ní òun fẹ́ jọba. Ṣé ó dúró wọ́n ṣe ojúṣe orò ìpẹ̀bí rẹ̀ fún un pé tó bá lòun mọ̀ tán bá kà á fún un tí ò bá ṣe tàbí bá yọ̀rọ̀ pé òun tan ayé jẹ tàbí ó tan ìlú jẹ tàbí ó tan ohun tán bí wọn sí jẹ ẹ mọ̀ wọ ọjọ́rú ẹni bẹ́ẹ̀ kò ní dalẹ̀ o. Àkọ́kọ́ ni wípé ohun tí ọba wà fún gbogbo ẹ̀sìn ni ọba jẹ ọba lé lórí. Àwọn bàbá wa ọba tó bá lòun tako ìṣẹ̀ṣe àwọn bàbá wa sọ pé ọba ló ba lórí ohun gbogbo. Ẹ bá wa birú ọba bẹ́ẹ̀ léèrè pé ṣé ohun gbogbo ìṣẹ̀ṣe tó lò ó ṣe ṣé ìṣẹ̀ṣe ò sínú ohun gbogbo. Ṣùgbọ́n ìtawà mọ̀ tó dá wa lójú pẹ̀lú ohun tá a dé bá lọ́rùn àbá ni pé wọ́n ní tógún bá jẹ lọ ọgbọ̀n ń jẹ bọ̀. Ẹ dákun wá ran bàbá wa náà tí wọ́n wà nígbọ̀nù à ń fọba jẹ. Ifá ìbéèrè ni wọ́n fi yan ọba. Ṣùgbọ́n tá a bá lọ wádìí dáadáa ọ̀pọ̀lọpọ̀ ọba wọ̀nyí owó ni ó kù tí wọ́n fi ń jẹ. Bàbá mi aláwòye Ifá tó fi tálíkà jọba gan ẹnu fá gan ó gbẹ. Bàbá mi ó kàn rí bẹ́ẹ̀ ni ẹni bá jẹ́ pé òun ní Ifá bá mú lótìtọ́ àti lódodo tó bá jẹ ọba tán ohun tó fà kalẹ̀ yóò padà sọ́dọ̀ lọ́rọ̀ ńlá yóò sọ́dọ̀ lọ́rọ̀. Bàbá o ṣàkíyèsí pàrírù rẹ̀ mọ́ nígbà kan ẹni tí yóò dọba yóò máa roko lọ́wọ́ báyìí létí ebè yóò máa roko lọ́wọ́ báyìí wọ́n kàn gbọ́ pàṣẹ lọ́wọ́ gan ni káábí ìjọpọ̀lẹ̀ ti gúrò òru ẹ̀. Àìtẹ̀lé ohun tí bàbá wa fi lẹ̀ nínú ló jẹ́ ká yóò máa rí báyìí ṣùgbọ́n àwa abẹ Ọlọ́run abẹ Olódùmarè abẹ àwọn aláṣekù ìyẹn bàbá ńlá wa tó ti lọ
kán bá a dá ayé padà síbi tá a fẹ́. Gbogbo àwọn ọba tí wọ́n ń fi rọ́ọ̀bù òtítọ́ lójú tán láwọn gbẹ̀sìn ẹlòmíì ò lè dá yàsíké tí àwọn aláàfáà máa ń pè lọ́kàn àlùkùránì o tó sọra ẹ di ará Saudi tipátipá nítorí ẹ̀bùrú owó tí ń wá. Ṣùgbọ́n mi mọ̀ yìí pé gbogbo nǹkan ló ṣe é mú jẹ gbé ẹ̀san ológun o. Ẹni tó sì tajà ìpẹ́ yóò gbowó òkúta. Èmi kàrò gba àwa aráalé, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ jẹ́ á mọ iyì ohun tí a fẹ́, ẹ jẹ́ á mọ oyè ohun tí a ní, ẹ jẹ́ á gbé ohun tá a ní lárugẹ. Gbogbo àwọn tí ń ṣèwọ̀n yìí tán ń gba àbẹ̀tẹ́lẹ̀ nítorí pé wọ́n fẹ́ da ayé rú àwọn nu Ọlọ́run nu. Bàbá o ká tó máa lọlé gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yìí ẹ fún wa ní ìgbìyànjú kan téèyàn kankan lè ṣe nínú ilé fúnra rẹ̀ tí ó sì ti máa rí àpẹẹrẹ gbígbàdúrà lórí àìlera tí wọ́n ń pè ní rọpárọsẹ̀. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi ìyá mi nílé, Ọlọ́run ò ní jẹ́ ká bá wọn lùgbàdì àìsàn rọpárọsẹ̀. Kò sí ní táwọn bàbá wa ò gbọ́n já, kò sí ní tí wọ́n à lọ́gbọ́n lérí. Mo rọ̀ ẹ̀yin bàbá mi tàbí ẹ̀yin ìyá mi rí pé lára àwọn àìsàn tó pọ̀ láyé òde òní náà ni rọpárọsẹ̀. Ọlọ́run ò ní fi bá wa jà, àwọn tó ní láyé náà ò ní fi bá wa jà. Ẹ bá mi wá ìgbín tó bá pinnu dáadáa, tó ní omi lára, tó ní iṣu. Ẹ jẹ́ ká ju omi ẹ̀ wá bọ́ tó bá mọ́ tàbí kọ́ọ̀pù. Ẹ jẹ́ ká ju omi ẹ̀ sí ibì kan. Tá bá ti ju omi ẹ̀ sí ibì kan, ẹ jẹ́ á fi ohun yòówù tá a fẹ́ tàbí tá a bá nífẹ̀ẹ́ sí ká fi fọ̀ ká jádọ̀tí ara rẹ̀ dànù. A lè foró omi òrombó fọ̀, a lè fa álọ́ọ̀mù fọ̀, kódà a lè fẹ́ eérú fọ̀, bó sàmì pa a lè fọ̀ tí itọ́ ara rẹ̀ tí ó fi dá sáká. Tí a bá ti fọ̀ tó bá ti dá sáká, ẹ wá jẹ́ á gé kéékèèké kò ní òǹkà kankan. Tá bá ti wá gé ẹ tán, ẹ jẹ́ á mú jẹ, alimúlẹ̀ ọ̀kan alimú méjì ẹ jẹ́ á jẹ ká máa gbé mì. Tá bá ti gbé mì tán, edé wọn àbò omi tá a bá rí gbà ń bẹ̀ yálà ó kún glass cup orí ṣìnáàpù ní oko kún ní ó jẹ́ méjì ó jẹ́ mẹ́ta ni. Sẹ́mà gbégbé máa ń lómi inú jura wọn lọ. A rí pé a ti jẹ́ ó ti tán lẹ́nu àti ràlẹ̀ràlẹ̀ tó tán, ẹ wá jẹ́ á gbé omi ìgbín yẹn, ẹ jẹ́ á gbé mu. Tá a bá ti gbé mu ní agbára Ọlọ́run ọba, gbogbo ohun tó ń jẹ mọ́ ogun stroke kò ní bá onítọ̀hún jà. Èyí tó tún dàbí rẹ̀ nínú ìgbín yẹn kan náà, ẹ máa wo itọ́ tí ìgbín fi ṣe bọ́ tán máa ń pè ibọ́ ẹnu ìgbín. Ẹ jẹ́ ká wá ẹ̀yin bàbá mi tàbí ẹ̀yin ìyá mi nílé, a máa dènà àìsàn síwájú káìsàn ó tó múni ló dáa jù. Àwọn olóyìnbó ní prevention is better than cure. Ẹ wá ti rí ojú ìgbín kan fún ẹnìkan, ìyẹn kí ní funfun tí máa fi sí ẹnu. Tá a bá ti mú, ẹ jẹ́ á fi sójú ọlọ tàbí sìmẹ́ǹtì tó bá mọ́. Ẹ jẹ́ ká lọ̀ kó kúnná dáadáa. Tó bá ti kúnná dáadáa, ẹ jẹ́ á fi báyìí pọ́kùnrin ni kó fi ẹyọ atare 9 kún kó lọ̀ papọ̀. Tó bá ṣe pé obìnrin ni kó fi ẹyọ atare 7 sí kó lọ̀ papọ̀. Tó bá ṣe pé ẹni tó láìkì gbẹ́rẹ́, ẹ jẹ́ kí ó sin oríkèéríkèé ara kó fi rá. Tó bá yẹn tí ò bá jẹ́ gbẹ́rẹ́ bóyá kò bóyá ẹ̀sìn rẹ̀ ni, ẹ jẹ́ kó pò mọ́ ẹnì ìpara níwọ̀n bàtẹ́nìkan ó lè lò, yẹn méjì ò gbọ́dọ̀ lò ó. Tí ó wẹ́ pé tó bá ti fẹ́ sùn lálẹ́, ó ní kó máa fi para sùn. Kódà táyé bá ta ni lọ́fà stroke ní wọlé sírú ara ẹni bẹ́ẹ̀. Ó ṣe méjì. Ìkẹta tó tún jẹ́ ìwúlò ìgbín bákan náà. Ìgbín bá a ṣe sọ ìgbín kan náà, tá a bá ti fọ̀, tí a bá rí èyí tó bá pé ńgbà tá a fọ̀ ó lẹ́yìn kò lẹ́yìn, ká láì pé ìgbín tó ti gbó, ẹ wá jẹ́ amúgbìn yẹn tá a bá ti fọ̀ tó bá ti mọ́ dáadáa, ẹ wá jẹ́ á wá omi ọsàn òrombó wẹ́wẹ́, ẹ jẹ́ á wá mú ìgbín yìí, ẹ jẹ́ á gún bá a ṣe máa ń gún nǹkan. Bá jẹ́ gbá lọ blender, ó lè fi blend ẹ̀ pẹ̀lú ata ilẹ̀ tá a bá ti wá lọ̀ papọ̀ tó ti kúnná tán méjì ti darapọ̀ mọ́ra wọn, ẹ wá jẹ́ á dà sínú omi ọsàn, ẹ jẹ́ á dì pọ̀, ẹ jẹ́ á máa fi tẹ́nú láàárọ̀ kùtùkùtù. Yóò ṣiṣẹ́ fún un tá à ń pè ní ogun stroke. Ó tún wá ṣiṣẹ́ fún gbogbo ohun tí máa ń jẹ́ ogun àìsàn nínú ara, tí máa ń mú kóríkèéríkèé ara ó máa roni, tí máa ń sọ ni di arúgbó ọ̀sán gan, tí ì jẹ́ kéèyàn ó rí ọjọ́ lò dálẹ́, tí ì mú kógun òlìyàn ó le. Téèyàn bá ti lè lorú bẹ́ẹ̀ tí ó bá lo di ìgbín kan tán, omi òrombó yẹn fún òdiwọ̀n, ẹ jẹ́ á jẹ́ ó tó déédéé bottle water tí à ń lò, ìyẹn medium size kọ́ ni ẹ̀yin olóyìnbó máa ń pè. Ká wá dà mọ́, tá a bá ti jí pọ̀ bá ń gbà bá ẹ lò tán ní agbára Ọlọ́run. Kódà tí ó bá jẹ́ pé ẹnìkan bá sọ fún pé inú máa le,
tó máa ń jẹ àbó òróòrùn sùn bàbá mi tó bá mu kíní omi òróǹbó kan omi bottle water yẹn tán pẹ̀lú ìgbín tó blend pẹ̀lú atalẹ̀ yẹn ní agbára tọlọ́run. èwo ni wọ́n ń pè látàlẹ̀? danger kọ́ ni àwọn olóyìnbó máa ń ginger àwọn olóyìnbó máa ń pè atalẹ̀ òun ni tá a bá ti wá lè lè papọ̀ tá a lò bá ní agbára ọlọ́run ọba ohun tó ń jẹ mọ́ ogun àìsàn káìsàn kò ní sí ẹnì kọ̀ọ̀kan wa o ọlọ́run aláàánú yóò wá wà pẹ̀lú wa. inú mi dùn ayọ̀ mi kú pé láti bẹ̀rẹ̀ dókè gbogbo àlàyé tí bàbá ṣe fún yín lórí ọ̀rọ̀ ọ̀gbìn òun lẹ ti gbọ́ 3 gbàǹkọ̀gbàǹkọ̀ ni bàbá yọ fún wa ń bẹ̀ àti kíní àti kejì àti kẹta gbogbo ẹ̀ ló ń ṣara wa láǹfààní iyebíye tàbá wa rẹni tí ó tún ní ìbéèrè kan tàbí òmíì nọ́mbà tí ẹ̀wọ̀n lójú mú máwòrán yìí náà ní kẹta kẹtọ̀ kẹ́ fi wádìí ohunkóhun tó bá ròyìn lójú gbàgbọ́ mi ni wípé àìsàn káìsàn kò ní fàgọ́ ara wa ṣe gbogbo àní ṣubú ara àní ṣubú ẹ̀mí bàbá ìwúre fún ojú tó wà ká máa lọlé. gbogbo ẹ̀yin bàbá mi ìyá mi tí ẹ ń wò mí nílé ọlọ́run elédùmarè yóò bá ń dúró tì yín o àdúrà yín ó gbà ó gbà wá tá a ti bí lágbára ọlọ́run ọlọ́ọ̀jẹ̀ á máa tẹ̀síwájú gbogbo ẹrù tábí ya máa ń túwò ọlọ́run elédùmarè àwọn gbarúmọlẹ̀ wọn ò ní dín wá gbé kẹ́nìkankan yín mọ́lé gbogbo àwa tá à ń retí aya alálùbáríkà ọlọ́run bá a pèsè fún yín àwa tá à ń retí ọkọ alálùbáríkà ọlọ́run máa pèsè fún wa gbogbo àgàn tí ń wojú ọmọ ní agbára ọlọ́run tó bá ti lè wo fídíò yìí gbogbo àgàn náà yóò fọwọ́ oṣù yóò fi pọ̀ ọmọ lára ikú òjijì ò ní pẹ́ nìkọ̀ọ̀kan wa o ìdààmú àìrójú àìráyè ò ní tí ẹnikẹ́ni kò sí ẹnìkọ̀ọ̀kan wa a máa bẹ bí máa kẹ́ ṣe bẹ àwọn abáwa àgbàlagbà wọn ní ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ ní bẹ́ẹ̀nà ní agbára ọlọ́run elédùmarè àwa lẹ́ẹ̀ máa rí ẹ̀yin náà là máa dé bá lágbára ọlọ́run àtàwa àti iléeṣẹ́ wa ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run níjà sẹ́kù yóò wọlé àgbárùn mọ́lẹ̀ yóò jẹ́ ká dùn àwọ̀ gbà ọkàn wọ́n balẹ̀. títí ìgbà míì àṣẹ o títí ìgbà míì tátù dìjọ́ mọ́ pàdé níkànnì Bíkíá tẹlifíṣàn ní wárawàtì ní gbúrò aburú sí mi èmi náà ò ní gbúrò aburú sí mi káyọ̀ aláyọ̀ ká má dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó tún di wọ̀ bí ọjọ́rọ̀.